lé ni àbópin ọ̀rọ̀ bí ẹni tí ò sí nílé. àṣé lóòótọ́ ni lọ́rọ̀ àwọn Yorùbá tó sọ pé ìgbọràn ó sàn jẹbọ rúrú lọ. irú ikú wo ló pa òṣèré orí ìtàgé lẹ́wọ̀nyún Táíwò Adéṣínà tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Elégbèje Àdó? ẹ máa bá mi ká lọ, yín tú àṣírí gbogbo ikú tó pa bàbá yìí. ẹ wàá fèyí kọ́gbọ́n pé ìgbọràn lóòótọ́ ló sàn jẹbọ rúrú. ẹ máa bá mi ká lọ, ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. bàbá yìí fi iṣẹ́ tíátà lẹ̀ lọ́dún 2016 nígbà tí ó gbọ́ ìpè Olúwa pé kó lọ dá ìjọ lẹ̀. lẹ́yìn ìgbà náà ni bàbá yìí di pásítọ̀, ó di ìránṣẹ́ Olúwa, ó di olùṣọ́ àgùntàn. ṣùgbọ́n kí ló ṣekú pa bàbá yìí nífọ̀nàfọ̀nṣu? ẹ gbọ́ nígbà tí bàbá ń ṣe wáàsí lórí ọ́tà nínú chọ́ọ̀chì rẹ̀ gangan. mo ń bọ̀ ẹ má lọ ibì kankan, yín tú àṣírí ọ̀rọ̀ tẹ́ ẹ mọ̀ nípa ikú bàbá Elégbèje Àdó tó padà di Elégbèje Anointing. Given to me. I was even writing something when I was coming. He said, see that thing you have written. See what you have written. He said, go back to where I started. There are some people that come to revival. They believe that they go for miracles. They believe for their problems to be vanished. They believe. For they might not. ẹ má lọ ibì kankan kí n ṣàlàyé ọ̀rọ̀ fún yín. ẹ̀yin náà ti gbọ́ pé bàbá yìí ti di ìránṣẹ́ Olúwa tó sì dá chọ́ọ̀chì ilẹ̀ táwọn ènìyàn ń wá ní kẹ̀tíkẹ̀tíkẹ̀tí. ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ tó ṣe sábàbí ikú bàbá yìí gangan? lọ́dún 2025 nǹkan kan ṣẹlẹ̀ sí bàbá Elégbèje Àdó. kí ló ṣẹlẹ̀? ẹ̀yin náà mọ òṣèré orí ìtàgé ilẹ̀ wọ̀nyí Kúnlé Afọ́ọ̀dù, ẹ mọ̀ dáadáa. ó gbéra ó lọ ọ̀dọ̀ bàbá Elégbèje Àdó tó ti di Elégbèje Anointing nígbà tó ń jẹ̀ràn pé ibo ni bàbá yìí gan wà, irú ipò wo ni bàbá yìí wà, kí ló dé tí bàbá yìí ò fi ṣeré orí ìtàgé mọ́. ń play interview òun àti Kúnlé Afọ́ọ̀dù tí bàbá yìí ti sọ àṣírí bí òun ṣe gba ìpè Olúwa gangan tóun fi fiṣẹ́ tíátà alẹ̀. nǹkan kan ṣẹlẹ̀ níbi interview náà tí ó bà mí lẹ́rù, tí mo wá wò pé lóòótọ́ ni pé ìgbọràn ó sàn jẹbọ rúrú lọ. bàbá yìí ti fi ṣe tíátà alẹ̀ o láti 2016 tó sì ti di ìránṣẹ́ Olúwa. ṣùgbọ́n o bàbá yìí má tún padà sí iṣẹ́ tíátà. kí ló mú tí bàbá yìí tó pè padà sí tíátà? ẹ wò, mò ń bọ̀ náà kí n wá tó tún àṣírí kan tẹ́ ẹ mọ̀. ẹ gbọ́ interview òun àti Kúnlé Afọ́ọ̀dù nígbà tí Kúnlé Afọ́ọ̀dù lọ bá bàbá níbi ilé wọn gangan, níbi tí wọ́n ní chọ́ọ̀chì sí. mo ń bọ̀ ẹ má lọ ibì kankan, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ subscribe sórí YouTube channel wa. oríṣiríṣi mo ti gbàṣẹ Olúwa, mi ò lè padà wá mọ́. nítorí wàá fẹ́ kí n ṣe òun ni mo ń ṣe, òun la tọ́jú mi, òun la ṣègbè, òun la fi débi tó fi bá wa nípò. so tó máa pè yín fún acting sẹ́yìn ẹ̀dín ṣe. mo ní àti máa ṣe ní Christian way. ṣé ti wé tiwa ọ̀dà ni. ó dà ṣùgbọ́n ìgbà Ọlọ́run pè mí, Ọlọ́run ti sọ pé báyìí ní kí n ṣe nǹkan kan náà ni, ṣùgbọ́n Ọlọ́run ọ̀dọ́ mo fẹ́ mọ̀ ní tí ó ṣe ń fẹ́ wò because bẹ́ẹ̀ ṣe wà yìí èmi fẹ́ pè yín o. tó bá pè mí ẹ̀yìn wá reason èyí afford pé ohun tọ́lọ́run ní kí n ṣe ó ní ìgbọràn sùn ju ilẹ̀ ẹ̀bọ lọ wọ́n ìdáhùn yìí kò dọ́gba bí ó ṣe fẹ́ràn kálukú iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀. ó ti lò mí láàrin sákúlà dáadáa fíìmù wádẹ̀ ní mẹ́sẹ̀jì táwọn èèyàn ń dìmú, ó tún fẹ́ wá padà lò mí lọ́nà tó wù ú. ṣé mo wá lágbára jùlọ bí? ṣé mo lè ṣe jùlọ bí? tó bá sọ pé kìí ìdájọ́ ìwé tó fẹ́ yàn tó fi mílẹ̀ tó àbádọ́nù tí mo kú kú òjijì, ta ló máa bá mi ràn níwájú ẹ̀? mo rò pé gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Elégbèje Àdó tó ti di Elégbèje Anointing nígbà tí Kúnlé Afọ́ọ̀dù ní jẹ́lẹ̀ lè padà sídìí iṣẹ́ tíátà. bàbá lòun ò lè padà mọ́ pé torí pé tóun bá padà, tí Jésù bá padà lẹ́yìn òun, tóun bá kú kú òjijì, ẹ wá máa wo ohun tí mo ló ṣe sábàbí ikú bàbá. níbi oṣù 4 sẹ́yìn nígbà tí àwọn ènìyàn sá ń pe bàbá yìí lọ́tùn lósì lẹ́yìn interview náà pé bàbá a máa ń gbádùn eré tẹ́ ẹ máa ń ṣe, bàbá yìí wá gbé ìgbésẹ̀ tí ò dáa. ìgbésẹ̀ wo mo ní bàbá yìí gbé tó ṣeé ṣe tí mo fi sọ wípé ìgbọràn ó sàn jẹbọ rúrú lọ? bàbá yìí wá gbà láti ṣe eré ńlá kan, eré lágbára. bàbá pè ní ẹgbẹ̀rún ọdún
1000 years. Ẹ wo kékeré bíléńjà nínú kárátà tí bàbá yìí tún play bẹ́ẹ̀ ó lágbára. Bẹ́ẹ̀ ni níbi àti fún arábàlẹ̀ wáyé ní agbára náà lágbára. ẹlẹ́yẹ ń bẹ́lẹ́ ni àbókù lọ́rọ́ bí ẹni tí ò sí nílé. mo rọ̀ bí ní Ọ̀yọ́. Bàbá yìí padà sídìí iṣẹ́ tíátà lọ́dún 2026 tá a wáyé láti wá ṣe àgbàyanu móvì tó lágbára tó tún jẹ́ pé bàbá yìí tún wá ṣe kárátà tí máa ṣe tẹ́lẹ̀ èèyàn kárátà babaláwo. Ẹ̀yin náà dẹ́ mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ bá máa ń wo móvì lọ́dún 1990 ẹ mọ̀ pé bàbá Elégbèjì Àdó ẹni tó bá máa ń wo fíìmù wọn ẹ mọ̀ pé eré ńlá eré tó lágbára eré ẹlẹ́yẹ ni bàbá yìí máa ń ṣe. Àwọn eré àgbàyanu tó pé tó o bá wò omi ẹ̀kún fẹ́ máa jábọ́ lójú ẹ̀. Ṣùgbọ́n láti ìgbà tí bàbá yìí ti gbà sí Olúwa bàbá yìí lóun ò ní padà sínú irú eré bẹ́ẹ̀ mọ́. Ṣùgbọ́n bàbá padà wọ́n ṣe ẹgbẹ̀rún kan ọdún 1000 years. Ọpẹ́ kò jìnnà ní bí oṣù mẹ́rin la gbọ́ pé bàbá fò sánlẹ̀ ó kú lójijì. Irú ikú wo gangan ló wá pa bàbá? Bàbá yìí ò ṣàìsàn nǹkan kò ṣe é, a kàn gbọ́ lójijì pé bàbá kú ni. Oríṣiríṣi nǹkan ló ti wá ń lọ níkànnì ayélujára ni mo fi wá wo ìkànnì ayélujára pé gan àwọn nǹkan wo ló kọ́kọ́ mú bàbá yìí kúrò nídìí iṣẹ́ tíátà. Mo wá wo àwọn interview mo rí pé bàbá yìí ló gba ìpè lọ́dọ̀ Jésù tó ń di ìránṣẹ́ Olúwa. Lẹ́yìn ìgbà tó di ìránṣẹ́ Olúwa ó ti ṣe májẹ̀mú òun ò ní padà ní iṣẹ́ tíátà, òun ò sì ní ṣe àwọn eré babaláwo àwọn eré ńláńlá ìmọ̀. Ṣùgbọ́n nígbà tí oríṣiríṣi ń wá pé bàbá yìí ẹ mọ eré tíátà síjú kẹ́ ẹlẹ́ẹ̀ni ṣeré tíátà lọ, bàbá yìí mọ̀ gbà ó ti gbàgbé májẹ̀mú òun sọ pé òun ò ní ṣiṣẹ́ tíátà mọ́, òun ò tún ṣeré orí bá mọ́. Ó kọ́kọ́ ṣe àwọn móvì kan tó ṣe lọ́nà ti kìrìsìtẹ́nì. Ẹ̀yin náà dẹ́ mọ̀ pé ayé ìfẹ́ wo irú àwọn eré bẹ́ẹ̀. Báyìí ni bàbá yìí ṣe ẹgbẹ̀rún kan ọdún tó ṣe é ṣe kó jẹ́ wípé májẹ̀mú tó ti bọ́ lọ́hùn dá òun ò ní padà sí iṣẹ́ tíátà tó jẹ́ pé májẹ̀mú ń lo wá fa wàhálà. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ share fídíò yìí táwọn ènìyàn ó fèyí kọ́gbọ́n pé ìgbọràn ńkọ́ ó mà sàn jẹbọ burú lọ. Ìbá ṣe kí ó jẹ́ pé bàbá yìí ti gbọ́ ohun tó sọ tẹ́lẹ̀ pé ó ti ṣe májẹ̀mú kan tẹ́lẹ̀, ìbá má padà àmọ́ tó lè ṣẹlẹ̀. Ẹ share fídíò náà kó kára lé kó kára oko.